ọ̀pọ̀ àwọn ọmọ Yorùbá ni wọ́n máa tún ké sí àwọn akọni ọmọ Yorùbá méjì ní Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, Ààrẹ Abíọ́dún Gani Ige Adams àti gbajúmọ̀ ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá ní Olóyè Sunday Adéníyì Adéyẹmọ ẹni tó pè yàn mọ̀ sí Sunday tàbí Ìgbòho Òòṣà, ní pé ká má gbà wọ́n báyìí, ká má wo àwọn níran gẹ́gẹ́ bí akọni ilẹ̀ Yorùbá tó ń gbìyànjú fún ìran Yorùbá táwọn méjèèjì jẹ́, nítorí pé odò ó ti fẹ́ máa gbárèrè Yorùbá lọ báyìí o, pẹ̀lú bó ṣe dàbí pé agbára àwọn ẹ̀ṣọ́ ààbò àti agbára àwọn gómìnà kò fẹ́ ká ètò ààbò ilẹ̀ Yorùbá mọ́. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀ táwọn èèyàn tó fi ń ké sí Sunday Igboho àti Gani Adams báyìí? Ó mà ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ọjọ́ àìkú tí ṣe ọjọ́ Sunday, ọjọ́ tó gbẹ̀yìn oṣù kẹfà tó kọjá yìí, nípa bí wọ́n ṣe ní àwọn tí gbàgbọ́ wà pé Fúlàní ajínigbé ni wọ́n, bó ṣe lọ dá àwọn èèyàn lọ́nà ìyún mọ́tò èrò tó ń lọ lójú ọ̀nà márosẹ̀ Ìjẹ̀bú Òde sí Ṣàgámù, tí wọ́n lọ dá lọ́nà lágbègbè ìlú Ṣàgámù, tí wọ́n sì ní bọ́n ṣe dá mọ́tò náà lọ́nà níṣẹ́ ni wọ́n jí àwọn èèyàn kó lọ níbẹ̀. Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé èèyàn tí kò dín ní 20 passengers làwọn oníṣẹ́ ibi jí kó sá lọ, ṣùgbọ́n tí wọ́n tó ní wọ́n yin ẹnìkan náà níbọn tí wọ́n fẹ́ ṣe tẹ́ni náà sì ń gba ìtọ́jú lọ́wọ́ ní ilé ìwòsàn lásìkò tí a ṣàkójọpọ̀ ròyìn yìí. Pẹ̀lú bó ṣe jẹ́ pé àárín ìgboro tó jẹ́ pé ìlú lójú ọ̀nà márosẹ̀ tá mọ́tò ń gbà dáadáa ni wọ́n ti ń dá àwọn èèyàn lọ́nà tí wọ́n ń jí wọn gbé, níṣẹ́ ni àwọn ọmọ Yorùbá náà máa ń ké sí Sunday Igboho tí kò sí lórílẹ̀‐èdè lásìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí àti Gani Adams pé kí wọ́n jọ̀wọ́ gẹ́gẹ́ bí akọni tó ń jà fún ìran Yorùbá tí àwọn méjèèjì jẹ́, kí wọ́n jọ̀wọ́ kán dìde sí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá, ká má wo Yorùbá níran, tí wọ́n sì ń sọ pé ó dàbí pé agbára àwọn gómìnà àtàwọn agbófinró kò fẹ́ ká ọ̀rọ̀ ẹ̀ mọ́, ṣùgbọ́n tí àwọn Sunday Igboho àti Gani Adams bá lè dìde táwọn náà dá sí tán kó àwọn jagunjagun ẹ̀yìn wọn tí wọ́n kó wọn yíká ilẹ̀ Yorùbá, wọn ni ó dá àwọn lójú o ìpè dídùn lọ́sàn yóò so tọwọ́ yóò sì bá àwọn oníṣẹ́ ibi tó ń da ilẹ̀ Yorùbá láàmú.